ètò wa ètò yín lónìí. Ọpẹ́ ni fún ọmọlàyé tó jẹ́ ká tún ní àǹfààní láti di òní. Lórí ètò yìí, Súlà ìmọ́lẹ̀ Bíbélì. Ìkìdá òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run la máa ń kọ́ni. Ohunkóhun tó bá ti yàtọ̀ sí ohun tó wà nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run, àwa kì yóò ti fi kọ́ni láé. Lórí ètò yìí, a fẹ́ràn, a sì nífẹ̀ẹ́ láti jẹ́ kí ìmọ́lẹ̀ tàn kárí ayé. Orúkọ tèmi ò yí padà, Àbákùnrin Ayọ̀bá. Mo kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run síwájú sí i. Ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08143205565 àbí kí ẹ bá a sọ̀rọ̀ lórí ìkànnì tí a ní lórí WhatsApp. Ọkàn yín yóò balẹ̀. Lónìí, a máa kẹ́kọ̀ọ́ nípa òtítọ́ kan tó wà ní Bíbélì. Ó ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ kan ní wọn gbàgbọ́ pé orúkọ náà Jehovah jẹ́ orúkọ Ọlọ́run. Ìdí rèé tí a fi fún àkọlé ọ̀rọ̀ wa ìjíròrò wa tòní ní àkọlé náà ká ní Jehovah. Orúkọ náà Jehovah jẹ́ orúkọ tí a fi tẹ́ Ọlọ́run mọ̀ yàtọ̀ sí gbogbo Ọlọ́run tó kù. Fún àpẹẹrẹ, ẹ kà sọ pé Aláàfin Ọ̀yọ́, bàbá Aláàfin Ọ̀yọ́ àbí ká ní ọba Aláàfin Ọ̀yọ́. Ǹjẹ́ orúkọ wọn nìyẹn ní tòótọ́? Ṣùgbọ́n orúkọ oyè tí wọ́n ń jẹ́ ni Aláàfin Ọ̀yọ́. Dájúdájú, bàbá àgbàlagbà kábíyèsí yìí ní orúkọ tirẹ̀ tí wọ́n sọ tó jẹ́ kó yàtọ̀ sí orúkọ àwọn ọba tó kù. Ó dàbí pé kí ènìyàn bímọ ni. Wọ́n wá sọ pé lágbájá bímọ, lágbájá bímọ. Ǹjẹ́ ṣé orúkọ yẹn, ṣé ọmọ ni orúkọ ẹni yẹn? Rárá. Ó yìí máa gba orúkọ tí a fi lè máa dámọ̀ wípé lágbájá rèé. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Orúkọ náà Jehovah jẹ́ orúkọ Ọlọ́run, Ọlọ́run ọ̀gá ògo. Àmọ́ ní tòótọ́, ọ̀pọ̀lọpọ̀ Bíbélì ò lo orúkọ yẹn nítorí òfin kan tó wà ní Bíbélì wípé Ọlọ́run kò ní ṣàì fìyà jẹ ẹnikẹ́ni tó bá lo orúkọ Ọlọ́run lórí asán. Ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ tí ó ń kọ Bíbélì fi fa orúkọ náà jáde pátápátá kúrò nínú ìwé mímọ́. Síbẹ̀, kò yẹ kí wọ́n fà á jáde. Nítorí pé bí wọ́n ṣe fà á yọ yìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa rò pé Jehovah kì í ṣe orúkọ Ọlọ́run. Àmọ́, yálà wọ́n fà á yọ àbí wọn ò fà á yọ, gbólóhùn kan wà ní Bíbélì tó máa jẹ́ kó mọ̀ pé Ọlọ́run ní orúkọ kan. Kí ni gbólóhùn náà? Lọ́ọ́ pàdé nínú ìwé Sáàmù 83:18 la máa kà. Ìwé Sáàmù 83:18 máa jẹ́ ká mọ̀ pé ní tòótọ́ Ọlọ́run ní orúkọ. Ó ṣeé ṣe kó má gba gbólóhùn náà Jehovah ní Bíbélì tirẹ̀, ṣùgbọ́n wàá rí mọ̀ pé ní tòótọ́ a fi orúkọ kan pamọ́ ní Bíbélì tirẹ̀ tí kò ní orúkọ náà Jehovah. Tí o ti wà níbẹ̀, Psalm 83:18 ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pé Bíbélì ìtumọ̀ ẹgbẹ́ tuntun ni mo fẹ́ràn láti máa lò. Psalm 83:18 kà pé kí àwọn ènìyàn lè mọ̀ pé ìwọ, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Jehovah, ìwọ nìkan ṣoṣo ní ẹni gíga jùlọ lórí gbogbo ilẹ̀ ayé. Jehovah ní orúkọ tí a fi dá Ọlọ́run mọ̀ yàtọ̀. Òun sì ní ẹni tí ó ga jùlọ lórí gbogbo ilẹ̀ ayé. Orúkọ Ọlọ́run yìí dá yàtọ̀ nínú gbogbo orúkọ Ọlọ́run. Fún àpẹẹrẹ, àwọn orúkọ Ọlọ́run kan wà: Ọlọ́run Ògún, Ṣọ̀pọ̀nná, Ọya. Ṣùgbọ́n ẹ gbọ́ orúkọ tí wọ́n pè wọ́n: Ọlọ́run Ògún, Ọlọ́run Ṣọ̀pọ̀nná àti Ọláyá. Ṣùgbọ́n kí la fi dá Ọlọ́run mọ̀ yàtọ̀? Òun ni Jehovah. Jẹ́ àtijọ́ kan tó wà nínú ìwé Ẹ́kísódù orí 6 ẹsẹ̀ 3. Nínú Bíbélì tirẹ̀, àwọn iléeṣẹ́ tí wọ́n tẹ Bíbélì náà sì lè fọ orúkọ náà jáde fàyọ kúrò nínú rẹ̀. Síbẹ̀, ó yẹ kó mọ̀ pé Jehovah lórúkọ Ọlọ́run jẹ́. Ó kà pé èmi ti máa ń fi ara Ábúráhámù, Ísákì àti Jákọ́bù ní Ọlọ́run Olódùmarè. Ṣùgbọ́n ní ti orúkọ mi Jehovah, èmi kò sọ ara mi di mímọ̀ fún wọn. Ẹ̀gbọ́n tí Ọlọ́run sọ fún
kò sọ ara àwọn di mímọ̀ fún wọn. Nítorí pé ó ti fi ara wọn Ábúráhámù, Ísákì gẹ́gẹ́ bí Ọlọ́run Olódùmarè. Lónìí, orúkọ yẹn náà ni àwọn Kírísítẹ́nì kan yìí mọ̀. Ọlọ́run Olódùmarè, ọ̀gá ògo, ọba ayérayé. Ọlọ́run Olódùmarè, orúkọ oyè ni. Iṣẹ́ dàbí pé ká máa pè nìkan ní ọ̀tún ìlú, aṣípa ìlú, balógun ìlú. Ìbéèrè ni pé ṣé orúkọ wọn gan ni? Rárá, orúkọ wọn kọ́ nìyẹn. Wọ́n ní orúkọ àbínibí àbí àbísọ wọn. Torí náà, àlàyé ẹ̀ ti jẹ́ kó mọ̀ wípé Ọlọ́run ọ̀gá ògo ló ń jẹ́ Jehovah. Ó sì sọ pé kí àwọn ènìyàn kí wọ́n lè mọ̀ wọ́n. Ìdí rèé tó ìpọn kò dára fún mi láti jẹ́ kí ẹ mọ̀ pé orúkọ náà Jehovah túmọ̀ sí orúkọ Ọlọ́run ọ̀gá ògo. Torí náà, inú wa dùn pé farabalẹ̀ láti tún gbọ́ Ọlọ́run tòní. Ẹ̀kọ́ òtítọ́ Bíbélì la máa fi ń kọ́ni kó lè jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ènìyàn. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Súlà ìmọ́lẹ̀ Bíbélì kì yóò dẹ̀yìn láti máa kọ́ ní kìkìkẹ́dẹ́ àwùjọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọkàn yín yóò balẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ìyẹn ìkànnì tí a yìí yálò First OTV YouTube channel. Àbí kí ẹ pè wá sórí aago 081 43 20 5565. Ẹ lè darapọ̀ mọ́ wa láti máa ní kẹ́kọ̀ọ́ Ọlọ́run lórí ìkànnì WhatsApp. Ọkàn yín yóò balẹ̀. Lórúkọ Jésù, ẹ kì yóò sọ ológun nù. Èmi àti yín á jọ kí wa káàbọ̀ sínú ológun ìparadíṣe. Orúkọ tèmi yìí padà, àbúrákùnrin Ayọ̀bá. Ojú dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa yọ̀.